Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Amma ba'du, fassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ibi tí a bá ọ̀rọ̀ ìjọ Ahmadiyyah dé, òun náà ni ibi tí a ti sọ díẹ̀ fún wa nípa bí Ghulam Ahmad bí ó ṣe pa àwọn òbítíbitì irọ́ nípa iye ọdún tó ní Ọlọ́run sọ pé òun ó lò láyé. Àwọn náà ti rí wípé gbogbo ohun tí a kà nípa àsìkò tó lọ́lọ́run ní òun Ghulam Ahmad ó jáde kúrò láyé, a rí pé àwọn ọ̀rọ̀ tó panilẹ́rìn púpọ̀ ni. Ìyẹn la fi ń pe ìjọ yìí ní ìjọ aláwàdà kẹ́ríkẹ́rí. Ó ti fojú hàn gedegbe sí wa wípé ìjọ Ahmadiyyah jẹ́ ìjọ kan tí làákàyè ò ráyè lọ́dọ̀ wọn. Ìyẹn ni pé kò sí ní tí wọ́n ń pè ní làákàyè tó ti léwu kó kéré mọ́ lọ́dọ̀ wọn. Ó ní wípé gbogbo ntáyé bá rí ní dúdú àwọn arí ní rí funfun. Tẹ́ bá wo gbogbo àwọn kílímù Ghulam Ahmad wọ̀nyí, gbogbo àti ọ̀rọ̀ bá pa wá pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n gbìyànjú díẹ̀ tán lágbájá díẹ̀ nípa rori Ahmadiyyah, a máa rí pé gbogbo ẹ̀ ni wọ́n ń support. Wọ́n á fi ẹ̀sùn kankan kan Ghulam Ahmad rí nínú rori wọn. Wọ́n á rí kó ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó rí. Wọ́n á rí kó sọ̀rọ̀ tó wá jẹ́ rọ́rí. Wọ́n á rí kó parọ́ rí. Kódà wọ́n á rí pé àbùkù bó tilẹ̀ wù kó kéré mọ́ ó wà nínú gbèsè ayé ẹ̀. Bóun náà ti pera ẹ̀. Eléyìí ń jẹ́ kí ó yéèyàn wípé ọlọ́mọ jẹ́ kéèyàn lùgbàdì fáírọ́ọ̀sì tó ní agbára. Ọlọ́mọ ti gbé àwọn ọmọ wa pàdé àwọn tí ó bá yé wọn jẹ́ láti kékeré. Torí wípé tí Ahmadiyyah bá jẹ́ òótọ́ tí gbogbo ń ta kàkálẹ̀ nípa èyí tí ó jẹ́ kó túmọ̀ sí irọ́, ó lè túmọ̀ sí wípé kò sí irọ́ kankan mọ́ láyé mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ sì ni látijọ́ tí a ti dáyé bí ọjọ́ orí wa ṣe kéré mọ́, èmi ò rí ìjọ kan tí ìgbésí ayé wọn, ìṣọwọ́sọ̀rọ̀ sí wọn, àkọọ́lẹ̀ wọn tí ó kó àìnílàákàyè púpọ̀ àti irọ́ àtàìlójútì tó kó sínú tó ti ìjọ Ahmadiyyah tàwí. Àfi bí ẹni wípé Ghulam Ahmad òjíṣẹ́ ni tí Ọlọ́run ọba ẹ̀ tó rán sí àwọn àgùntàn. Torí pé àwọn ọmọlẹ́yìn ẹ̀wọ̀n yìí mi ò rí wọn sí nǹkan kan kọjá àgùntàn. Tábà pé wọ́n léwúrẹ́ wọn ó tún gbọ́n díẹ̀. Ṣùgbọ́n àgùntàn lẹ́ni tí aṣíwájú ẹ̀ tó ń fi Ọlọ́run ọba wé olè tí ò rí láì fi ń bẹ̀. Àgùntàn lẹ́ni tí aṣíwájú ẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ àlùfàṣà, àwọn ọ̀rọ̀ bàjẹ́ kí a máa ròyìn bèbèdí obìnrin. Kóńtọ̀ yẹn sì pé rẹ̀ lánàbí Ọlọ́run kéèyàn sì wà lẹ́yìn ẹ̀ wípé olóòótọ́ ni òun ni màdí lóòótọ́ ànábì tó jẹ́ ń jù. A rí wípé àgùntàn lónítọ̀ yẹn. Àgùntàn lẹ́ni tó ṣe wípé aṣíwájú ẹni tó lóun gbà gẹ́gẹ́ bí màdí, gẹ́gẹ́ bí mẹsáyà, gẹ́gẹ́ bí ànábì. Tí wọ́n bá ṣẹ̀ ẹ́ tó bá fẹ́ bìbínú sọ̀rọ̀ sáwọn èèyàn, èpè 1 million ni ó ṣe fún wọn. Ẹ rí wípé àgùntàn lónítọ̀. Ẹ rí wípé ẹni tó tẹ̀lé ẹni tó pè lánàbí Ọlọ́run tó já sí wípé ńgbà tá fẹ́ ti ẹnu bọ̀ wọn irọ́ tó pa ẹni tí wọ́n pè lánàbí Ọlọ́run yìí. Nígbà tá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn irọ́ tó pa la bá ń ṣe késẹ̀tì tó nǹkan bíi 30-40 lórí irọ́ ẹ̀ láì ṣe wípé à ń sọ̀sọ̀kúsọ bó tilẹ̀ já sí pé Ọlọ́run ló ní pípé. Àparọ́ mọ́ nínú àwọn irọ́ náà tó kọ sílẹ̀ òun náà là ń kà síta. Késẹ̀tì fi wá ń lọ bíi 30 ó ń lọ bíi 40. Ṣẹ̀rí wípé ẹni tẹ́lẹ̀ yìí ò bá ti gbogbo ń tà sọ yìí ò bá tún tí ì yé nínú ọmọlẹ́yìn ìjọ Ahmadiyyah, nínú ọmọlẹ́yìn Ghulam Ahmad, nínú ìjọ Ahmadiyyah, ẹ̀rí wípé àgùntàn nírú wọn. Jama Ahmadiyyah jama'atul ajaib ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún rí díẹ̀ nínú àwọn ohun ìmọ̀ èyí tó ń bẹ nínú ìjọ náà. Afa Ghulam Ahmad ànábì ìjọ Ahmadiyyah ọmọ abúlé Kọdíyà nílẹ̀ India lọ́hùn yẹn èyí tó parun ní 1908. Ó ní ra'aytu fil manami qabla muddatin. Ó lóun ríra àwọn lójú oorun ní nǹkan bíi ọjọ́ mélòó sẹ́yìn. Àbóṣù bíi mélòó kò sọ ìgbà tó jẹ́ fún wa. Anni rakibun farasan wa dhahibun ila al-bustan. Ó lóun rí pé òun gun ẹṣin òun sì ń lọ sí inú ọgbà. Wa anni wahidun. Ó lóun dá wà lóhun nìkan. Faja'a min al-amami jundun aradu isti'sala bustanina. Ó ní làwọn ọmọ ogun kan bá dé. Àwọn ọmọ ogun náà wọ́n pọ̀, wọ́n fẹ́ gba oko àwọn, wọ́n fẹ́ gba ọgbà àwọn lọ́wọ́ àwọn. Falama stash'ir khawfan
gùlámù ní ẹ̀rù òsì bá wọn tòun ti bóun ṣe rí pé àwọn ọmọ ogun náà wọ́n dé tilétilé pẹ̀lú nǹkan ìjà wọn bal ayqantu anni sa'akfihim jami'an ó ní sọ sí òun lọ́kàn lójú vision náà àbí lójú oorun náà wípé òun ti tó fún wọn bí ó ti kẹ́ ẹ lè pọ̀ tó òun ó rẹ́yìn gbogbo yín fajasu khilal al-bustan ó ní wọn bá yẹ wọnú oko àwọn wọn yẹ wọnú ọgbà àwọn fadakaltu wara'ahum ó lóun bá tẹ̀lé wọn òun yọ tẹ̀lé wọn lẹ́yìn fa idha hum mayyituna kulluhum nígbà tó wọn wọnú ọgbà tó wọn bá gbogbo àwọn ọmọ ogun náà lòun bá bá wọn pé gbogbo wọn ni wọn ti kú lòun bá bá gbogbo wọn wí pé wọn ti kú fa idha hum mayyituna kulluhum ru'usuhum shujjat ó lóun bá wọn orí pé orí wọn ti fọ́ àwọn oríṣiríṣi nǹkan ìdágbẹ́ ó ti dá ọgbẹ́ sí wọn lágbárí gbogbo orí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀ wa aydihim wa arjuluhum qutti'at òun bá wọn ọmọ ogun náà àwọn sọ́jà náà òun bá wọn nínú ọgbà wọn léyìí tó já sí pé àtẹsẹ̀ wọn àtàwọn ọwọ́ wọn ti gé wọn wa juluduhum sulikhat òun sì bá wọn wípé wọ́n ti bọ́ awọ ara wọn lọ àwọn èèyàn náà afa gulam wa amma ma ra'aytu anna juludahum tó gulam mamadu tẹ̀síwájú ó ní bí àlànà ti lọ nìyẹn o wa amma ma ra'aytu anna juludahum maslukhatun fata'wiluhu fadhuhum bihatki astarihim wa kashfi uyubihim kulliha ó ní ẹ̀rí àlá tóun láyìí ìtumọ̀ bíbó tóun rí i pé wọ́n bó awọ àwọn èèyàn náà lọ ara wọn wà ńlẹ̀ ó pọ́n tó bí ẹran tí wọ́n ti bó awọ ẹ̀ ó ní ìtumọ̀ ẹ̀ náà ni wípé ọlọ́run ó dojú ti àwọn ọ̀tá àwọn torí pé àwọn ọ̀tá làwọn èèyàn yẹn tó ń bá pàdé lójú oorun ọlọ́run ó tú àṣírí wọn ọlọ́run sì yẹ̀yẹ́ wọn yóò sì fi àbùkù hàn wọn yóò fi àbùkù wọn hàn àwọn tí yóò fi wọn ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ tá a wí yóò wà nínú tírà at-Tazkirah tabawo page 3 nínú ẹ̀ àwòbá bẹ́ẹ̀ nínú tírà at-Tazkirah bẹ́ẹ̀ sì ni ìkan náà ní supàjọ Ahmadiyyah tá ń pè ní Badru ó mú ìtàn náà wá èyí tí wọ́n publish ẹ̀ ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 1906 wọ́n lérò wípé gbogbo àṣà gbọ́ àlá tí Ghulam Ahmad lóhùn láyé àtàwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lójú àlá náà tí wọ́n bá béèrè lọ́wọ́ kálukú wa pé ẹ̀kọ́ wò lárí kọ́ nínú àlá yìí oríṣiríṣi lóní kálukú ó sọ ẹ dákun ẹ̀yàn mọ̀yá mi ṣé ẹni tó jẹ́ ànábì Ọlọ́run tó lọ́tà púpọ̀ ṣé tó bá rí gbogbo orú nǹkan wọ̀nyí lójú oorun ṣé n tó yẹ kó máa báyìí sọ náà lélẹ́yìí kó já sí wípé bó ti ń wọlé bó ti ń jáde bó ti ń sùn èyí tó já sí kó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe àtàwọn wérewère kó tó máa wá báwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí irú èèyàn olè léyìí tó já sí pé wo àwọn alárédèrèdè àwọn àlá tí ò bá làákà yìí báyìí yóò tó pe àwọn kọ̀ǹkan ẹ̀ pé ẹ wá kọrú eléyìí sílẹ̀ ẹni tó pèrè lánàá bí Ọlọ́run àwọn ọ̀rọ̀ tó yẹ kó dárí sínú yàrá ẹ̀ kó máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó sì máa bẹ Ọlọ́run kó ṣọ̀hún kúrò lọ́wọ́ ṣèyítánì ẹ̀ yóò tún wá pé àwọn èèyàn wọn akọ gbogbo eléyìí sílẹ̀ wọn máa publish ẹ̀ sínú ìwé láti bí 100 ọdún sẹ́yìn títí dàsìkò tá a wà yìí ṣẹ́rí wípé ìjọ Ahmadiyya lóòótọ́ Jama'atul Ajaib ni ṣùgbọ́n Yorùbá ní ó tún kù òun náà ní ìbá ń ró ohun tí Ghulam Ahmad sọ fún wa pé òun rí yìí ìyẹn ni wípé ó ń tọ́ka sí bí Ọlọ́run ṣe fún un ní agbára tó pẹ̀lú wípé ẹnu pé òun kàn fojú rí àwọn ọ̀tá àwọn lásán kóhun tó súnmọ́ wọn ni kó ti pa wọ́n ní gbogbo orí wọn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀ òun ni wọ́n ti bó awọ wọn lọ ẹnu wípé òun fojú kan àwọn ọ̀tá àwọn lásán eléyìí tọ́ka sí bí Ghulam Ahmad bó ṣe lágbára tó àti bó ṣe yẹ akíkanjú tó pẹ̀lú wípé ẹnu kó kàn fojú rí ọ̀tá ẹ̀ lásán ikú kan máa pa wọn lọ ni ó ń fi àwọn àláwọn yìí ó fi ń ṣe ìdẹ́rùbà fún àwọn tí wọ́n takò nínú àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn àfà wípé gbígbẹ̀yìn àwọn ọ̀tá wọn ṣe rí nìyẹn àti pé agbára tọ́lọ̀ ń fún òun kọjá ẹni tẹ́nìkan ó sọ pé òun ó bá ṣọ̀tá àbí òun ó bá ṣọ̀tẹ̀ tàbá wọnú tírà at-Tazkirah ọ̀pọ̀lọpọ̀ rú àwọn àlákàlà báyìí àwọn ìwíkúwì àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ó bá làákà yìí mú àwọn àránkíran àwọn àlákàlà tó já sí pé ẹnìkan ní máa lárú àlá náà àfẹni tí nǹkan kí nǹkan bá ti fẹ́ sí ní làákà yìí a ó bá bẹ́ẹ̀ léyìí tí Ghulam Ahmad tó fi kíìpù ayé bí sí pé kí wọ́n máa ka àlá àwọn gbogbo àwọn yìí ló pè ní mìsí látọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe àlá lásán torí nígbà míì ìjọ Ahmadiyya máa sọ fún yín pé tírà at-Tazkirah tẹ bá lò wípé ẹ pé tírà at-Tazkirah ní Majmu'atul Wahyi al-Muqaddas wọ́n á máa wá sọ fún yín pé ṣẹlẹ̀ ìgbàgbọ́ yìí torí pé ńgbà tẹ rí tírà yẹn síbẹ̀ rí pé tírà àwọn àlá nǹkan kan ní àwọn visions so túmọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ tó dájú wọ́n ń fẹ́ dọ́gbọ́n sá fún aburú èyí tí tírà at-Tazkirah dá sílẹ̀ fún wọn pẹ̀lú wípé àwọn tó wà nínú ẹ̀kọ́ lábùkù èyí tí Ghulam Ahmad ti sọ níbi àwọn nínú àwọn ọ̀rọ̀ míì tá a ti gbọ́ sẹ́yìn
wọ́n á fẹ́ sá fún wọn á kàn pé ní ìwé visions lásán. Mo ní tó bá yẹ pé visions lásán ni pé ẹnìkan lálàá ìjọ ó ṣe pàtàkì kéèyàn kàn máa láwọn àlá búra yìí kó sì máa kọ sílẹ̀ kó wá ní kí gbogbo èèyàn kàn máa bá wọn kà. Nínú tó yani lẹ́nu púpọ̀ òun náà ni wípé akíkanjú ni Ghulam Ahmad gẹ́gẹ́ bí ó ṣe máa ń ròyìn ara ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Rírí àwọn ọ̀tá ẹ̀ lásán ó sọ àwọn ọ̀tá náà di ṣíbàṣùbò. Ṣùgbọ́n eléyìí tá a rí yìí ó yẹ ká mọ̀ wípé Ghulam Ahmad èyí tó mú wá yìí òun nìkan kọ́ làkọ́kọ́ ẹni tí yóò kọ́ ṣerú ẹ̀. Ṣebí títí ẹ̀ yìí ojú oorun ni. Ẹ jẹ́ á wá wò èyí tó jójú ayé gan-an léyìí tí í ṣe ọ̀tá ṣìbáṣìbò. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ máa bá mi ká lọ. Nínú tírà Ghulam Ahmad tó pè ní Izalatul Awham, ẹ bá wo page 164 ń bẹ àti page 165. Ghulam Ahmad ń sọ ń bẹ̀rẹ̀ pé ó ní wa min sawanihi Mirza al-marhum al-lafita anna mu'aribihi fi din. Ghulam Ahmad ń sọ̀tàn bàbá ẹ̀ fún wa tí ṣe Ghulam Murtado afẹ́kìrìlà òun kọ́ bàbá tó bí bàbá rẹ̀ ni. Àbíká ti sọ pé ìkan náà àwọn bàbá ńlá rẹ̀ ṣá àmọ́ nọ́mbà èyí tí a lè tó bàbá náà sí, ṣùgbọ́n kan náà àwọn bàbá ńlá Ghulam Ahmad kí ẹ lè bá a mọ̀ wípé èyí tó ń wo àwọn ọ̀tá ẹ̀ lójú oorun tó bá wọn pàdé lójú oorun tó já sí pé ńgbà tí ó padà yẹ́yìn padà tí ó tún wọn wò báyìí ó rí wípé orí wọn ti fọ́, ó rí pé orí wọn ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀jẹ̀, ó rí pé wọ́n ti bú awọ ara wọn lọ. kí ẹ lè mọ̀ pé ó jogún action tá a wí lọ́dọ̀ àwọn bàbá ńlá ẹ̀ ni. ó ní bàbá tá a wí yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu lẹ́yìn tó já sí wípé àwọn èèyàn máa wò níwò ìkànnù àwọn wòlíì Ọlọ́run. Ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà ẹ̀ èyí tí ó yani lẹ́nu púpọ̀ ó fa tí ò ní jẹ́ kí àwọn èèyàn lè gbàgbé ẹ̀ torí pé ó ṣe má lè gbàgbé. Ghulam Ahmad sọ wípé àwọn kan nínú àwọn Sikh àwọn tí wọ́n ń lò jọba lásìkò bàbá ńlá wọn yìí àwọn gan wọ́n pa ìtàn tó ń sọ yìí fóun. Ó ní wípé nígbà táwọn Sikh nígbà tí wọ́n ń bá àwọn bàbá ńlá wọn yìí jà, ẹ jẹ́ kí n kà bí Ghulam Ahmad ṣe sọ ní page 164. Ó ní yorùwà àwòyárùwì kẹsìrò minan nas ọ̀pọ̀lọpọ̀ yẹn ń gbà wá nínú ìtàn أن المرزا المرهوم كان في بعض الأحيان يتصدى وحده ل1000 شخص في الميدان وينتصر عليهم. Ọ̀nà ni wípé náà bàbá ńlá ohun tó ń sọ yìí wípé tí ọ̀rọ̀ bá dojú ogun òun nìkan ṣoṣo a máa kọjú sí ẹgbẹ̀rún èèyàn 1000 yóò sì borí gbogbo wọn lápapọ̀, yóò fìyà jẹ wọn, yóò pa wọn nípakúpa. eléyìí pọ̀. وما كان بوسع أحد أن يقترب منه. Ghulam Ahmad sọ wípé bàbá ńlá ohun tá a wí ibi tó ya kíkanjú ní ẹnìkan ò lè súnmọ́, kò sẹ́ni tó tó bẹ̀ láti súnmọ́. مع أن جيش العدو كان يبذل قصارى جهده ليقتله برصاصة بندقية أو قذيفة مدفع. ó ní tòun ti bọ́ ti já sí pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan àjà òun náà ló ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n sì fẹ́ pa, kì í ṣe pé wọ́n ń bá a ṣeré, wọ́n ń gbìyànjú láti pa. ṣùgbọ́n tòun ti bí wọ́n ṣe dòríkà ẹ̀ tí wọ́n bá gbìyànjú wípé káwọn ta lọ́fà àbí kẹ̀ káwọn yín bàn àbí kẹ̀ káwọn sọ kànàkànà káwọn yín kànàkànà máa walakin lam tadurruhu rasasatun aw qazifa. Ghulam Ahmad sọ pé gbogbo tí wọ́n lẹ̀ mọ́ báyìí ń bàn kò rán má ta lọ́fà bó bá kò rán ó ń gbẹ gbogbo ẹ̀ dànù ní bí ẹni tó láyẹ ta. Kódà àwọn tí wọ́n ti ẹ̀ kú mọ̀ nípa ìwé ìjọ Ahmadiyya wọ́n jẹ́ kó yé wa pé ó wà nínú àwọn versions míì nínú àwọn ìwé tí à ń sọ yìí, ìwé Izalatul Awham, èyí tí wọ́n kọ síbẹ̀ wípé nínú àwọn tí wọ́n fẹ́ fi pa bàbá tá a wí wọ̀nyí tí wọ́n sì ń dojú ẹ̀kọ́ tí ó ràn òun náà ní bọ́ǹbù wa, ó ní rọ̀sọ́ọ́sọ́ aw kumbula. ó ní laqad sami'tu karamatahu hadhihi min mi'atil muwafiqin wal mu'aridin. Ghulam Ahmad sọ wípé òun gbọ́ ìtàn bàbá ńlá òun yìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ àtàwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún. bal mina sikh aidan alladhina rawawha kabiran an kabirin min abaihim alladhina harabu. kódà àwọn àrọ́mọdọ́mọ àwọn sikh tí wọ́n gbógun ti bàbá náà gan, àwọn gan náà ń pa ìtàn náà wípé nínú akíkanjú táwọn òrírú ẹ̀rí òun náà ni bàbá ńlá òun Ghulam Ahmad èyí tó ń sọ ìtàn rẹ̀ fún wa yìí. ó ní wa hadha al-amru laysa mimma yustaghrabu lahu bihasbi ra'yi. ó ní ọ̀rọ̀ tí awú yìí kì í ṣe ní tó yẹ kéèyàn máa ṣèmọ̀lé lórí pé ṣerú eléyìí sì lè ṣẹlẹ̀. Ghulam náà ló ń sọ bẹ́ẹ̀ o wípé ṣéyàn kan ṣó lè kọjú sí èèyàn 1000 tí ó sì na gbogbo wọn pa. ṣẹ̀rí wípé bàbá ńlá Jakishan àbí Jetli òun náà ni àwọn bàbá ńlá Ghulam Ahmad báyìí ó jogún ìṣàkín lára wọn ni lòun náà sì máa ń fọ́nbù wípé bí ọ̀tá pé gba tí wọ́n pẹ́gbẹ̀rún kò sí tí wọ́n fòun ṣe àbẹ́rí nǹkan báyìí. warisa kabiran an kabirin, ó jogún akíṣàn tá a wí akíṣàn ó jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá ńlá rẹ̀ ni. nígbà tó já sí pé bàbá ńlá ẹ̀ tó wí yìí òun nìkan ṣe yóò kojú ẹgbẹ̀rún èèyàn yóò sì na gbogbo wọn pa, yóò pa wọn pakópa.
tí wọ́n bá tún yín bà kò ní bá, bí wọ́n ta á lọ́fà kò ní bá, bí wọ́n jù ní kànàkànà kò ní bá, kódà bí wọ́n ju bọ́ǹbù sọ́nà ọ̀dọ̀ rẹ̀ ibòmíì ni ó lọ. eléyìí wà pọ̀ báyìí nínú ọ̀rọ̀ Ghulam Ahmadu eléyìí wà pọ̀. ó dúró àwọn èèyàn báyìí wọn tó nǹkan lórílẹ̀ torí wípé ẹ̀ṣà nírú àwọn bàbá ńlá wọn tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn tó já sí pé wọ́n wọ́jú ogun, wọ́n á jagun láì mọye ìgbà, ọgbẹ́ bó ti wù kó lè kéré tó báyìí, yálà ọgbẹ́ idà ni àbí ọgbẹ́ ìbọn, kò sí kankan tí ó bá wọn. ó lélẹ̀ ìtẹ́ ń wò yìí nínú àwọn iṣẹ́ ìyanu látọ̀dọ̀ Ọlọ́run ọba àlekí ọlá ni. and anna Allah ta'ala bi fadlihi al-khass zalla yahmihi min sawlati al-a'da. ó ní fúnra Ọlọ́run náà ló ń dáàbò bò kúrò níbi ìfọjàjẹ ni àwọn ọ̀tá. fala ghadadata fi dhalik, kó lọ́rọ̀ tá a wí yìí o ẹ má jẹ́ kó ṣe yín lè mà, torí pé àwọn ẹ̀ṣà kan bẹ nínú àwọn ẹni Ọlọ́run àbẹ́rẹ́ nǹkan báwọn. àwọn ẹ̀ṣà nínú àwọn ẹni Ọlọ́run, bàbá ńlá Ghulam Ahmad, bàbá Jetli àbí bàbá Jakishan ni, bóyá Van Dam dẹ̀ ni wọ́n pè ń bẹ̀ ní àmì tó jẹ́ ń bẹ̀. ó wá burú débi wípé yóò nà yẹn 1000 lẹ́ẹ̀kan náà. àfa Ghulam eléyìí pọ̀ eléyìí tó pọ̀ nínú irọ́. àfa Ghulam ó ní ká má ṣe méjì lórí ìtàn náà. ó ní wala majala li shakki fi anna al-Mirza al-marhum kana shuja'an basilan mahiban athna'a an-nahar. ọlọ́kùnrin náà ó ní bàbá ńlá àwọn tá a wí yìí, àwọn èèyàn a máa dẹ́rù bá àwọn èèyàn lọ́sàn-án gangan, ìrísí ẹ̀ gan a máa bá àwọn èèyàn lẹ́rù. wa abidan kamilan laylan, tó bá sì di láàrin ọ̀gànjọ́ òru a máa fi gbogbo òru ẹ̀ sin Ọlọ́run ọba. wa kana ma'mura al-awqat, gbogbo àsìkò rẹ̀ a máa fi ṣèrántí Ọlọ́run. wa multazima bi-shari'ati tamaman, bẹ́ẹ̀ sì ni kì í láyẹta, kì í so ìgbàdímára, bẹ́ẹ̀ sì ni kò ní nǹkan kan nínú àwọn oògùn táwọn èèyàn fi ń ṣèṣura bí ó ṣe pé Ọlọ́run náà ló fi ṣaláàbò fúnra rẹ̀, torí wípé ó ń tẹ̀lé òfin ṣẹ̀ríà. bẹ́ẹ̀ ni lóòótọ́ àfàgùlà ó ń tẹ̀lé ṣẹ̀ríà lóòótọ́ àti lápẹ̀rẹ̀ ṣẹ̀ríà lára ẹ̀ Mr. Jakishan àbí àfà Jetli wòlíì Jetli. ẹ rí i pé ìtumọ̀ sọ lẹ́ẹ̀kan wípé kí Ghulam Ahmadu kó rí àwọn ọ̀tá ẹ̀ lójú lásán, kó kàn wò wọ́n báyìí kí awọ máa jáde lára wọn, kí gbogbo awọ wọn kó bó dànù, kó wò wọ́n báyìí kí orí wọn bẹ̀rẹ̀ sí ní bẹ́jẹ̀, kó kàn pàdé wọn lójú oorun lásán ni. nígbà tí ó tún wọn wò báyìí ó ti rí i pé Ọlọ́run ti ṣe wọ́n ṣìbáṣìbò àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀. èyí tó túmọ̀ sí wípé ìkànnì àwọn akíkanjú ni Ghulam Ahmadu. irú àwọn nǹkan wọ̀nyí ó jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ tí í ṣe wòlíì Jetli àbí wòlíì Jakishan táwí. ẹ wo tírà Izalatul Awham page 164 àti 165 láti lè ka ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí. ọ̀rọ̀ tá a wí wọ̀nyí tẹ́ ẹ̀ bá gbàgbé nínú tá a mọ̀ ìjọ Ahmadiyya náà ni pé ìmá tako karamat àwọn ànábì Ọlọ́run, ìmá tako mùjíza àtàwọn òjíṣẹ́ Ọlọ́run. ìjọ Ahmadiyya máa tako àwọn iṣẹ́ ìyanu táwọn òjíṣẹ́ Ọlọ́run ṣe. lápèjúwe lọ́dọ̀ ìjọ Ahmadiyya ànábì ò ṣe Isra wal Miraj pẹ̀lú ara, kò gun sánmà lọ láti lọ gba ìrun táǹkì wá fún wa pẹ̀lú ara, wọn á ní kò ṣeé ṣe kéèyàn gun sánmà lọ. lọ́dọ̀ ìjọ Ahmadiyya wọ́n ní Ibrahim ò lálàá, Ibrahim kì í ṣe kó ṣẹlẹ̀ lójú ayé wípé ó mú ọ̀bẹ ó sì fẹ́ dúnbú ọmọ ẹ̀ kó tó wá di pé Ọlọ́run fi àgbò pààrọ̀ ẹ̀, wọ́n ní kò rí bẹ́ẹ̀. ìjọ Ahmadiyya ní kò rí bẹ́ẹ̀, wọ́n ní àlá lásán ni pé kò ṣẹlẹ̀ lójú ayé. abẹ́rẹ́ nǹkan báyìí ọmọ yá mi ní Islam ẹ̀ ń ṣe ha ẹ̀ tó kọ́ hajj báyìí lọ. ìjọ Ahmadiyya wọ́n ní Musa ò lajú afọ́jú, wọ́n ní Ànábì Isa alayhi salatu wa salam wọ́n ní kò lajú afọ́jú, wọ́n ní Isa alayhi salatu wa salam wọ́n ní kò láwọ́ arọ. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu tí wọ́n fi tì sọ́dọ̀ Isa alayhi salatu wa salam, ìjọ Ahmadiyya ní Isa ò ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀. kódà Ghulam Ahmadu sọ pé ó ní Jésù ò ní nǹkan kan nínú táǹgbẹ̀ ní miracle. ṣé ń gbọ́ báyìí? ìyẹn ni pé Ghulam Ahmadu ń takò gbogbo táǹpẹ̀ ní karamat àtàwọn mùjísà àwọn òjíṣẹ́ Ọlọ́run àtàwọn ànábì Ọlọ́run. nígbà tó takò òjíṣẹ́ tó takò mùjísà àwọn ànábì Ọlọ́run, ó má pè tán bàbá ńlá rẹ̀ tó jẹ́ Shehu Jakishan yìí àbẹ́ ẹ̀gbọ́n tó sọ fún wa nípa ẹ̀ ni. ó sì fẹ́ ká gba ilé ìgbọ́ lọ́wọ́ òun bí Ahmadiyya ti ṣe nìyẹn. gbogbo ohun ìyanu tí Ọlọ́run bá ṣe nípasẹ̀ àwọn ànábì ẹ̀ kó lè máa jẹ́ àmì fún ayé láti lè máa kọ́ Ọlọ́run bẹ. Ghulam Ahmadu takò ètò pọ̀jù náà á tún padà máa sọ síwájú. ó takò àwọn iṣẹ́ ìyanu àwọn ànábì Ọlọ́run. ó wá ń fẹ́ ká máa gbọ́ irú àwọn superstitions báyìí nípa ìkànnì àwọn bàbá ńlá ẹ̀ àti bó ti ń lálàá lójú oorun tó já sí wípé àwọn ọ̀tá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni gbogbo awọ ara wọn ló bẹ̀rẹ̀ sí ní ya, bẹ́ẹ̀ ni gbogbo orí wọn ló bẹ̀rẹ̀ sí ní ṣẹ́jẹ̀ àbẹ́rẹ́ nǹkan. ó sì fẹ́ ká máa gba àwọn àlá títí ẹ̀ gbọ́. iṣẹ́ àwọn ànábì Ọlọ́run ètò ìṣẹ̀lẹ̀ lójú ayé Ghulam Ahmadu takò, ó ní kò rí bẹ́ẹ̀, ó ní kò ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya lẹ́yìn yẹn náà àwọn náà takò, wọ́n ní kò sí tó jọ bẹ́ẹ̀. òun ló fà tí wọn ò fi lè gbà wípé ànábì Isa alayhi salatu wassalam Ọlọ́run bá lè kí ọlá gbégun sámà lọ. bẹ́ẹ̀ sì ní Isa òkú òun gun sámà, ẹnìkan kan sì sọ fún wa pé Isa gun sámà. Ọlọ́run fún rẹ̀ ló sọ fún wa ní Al-Qur'an wípé bal rafa'ahu Allahu ilayhi, Ọlọ́run ní fún rẹ̀ wọn Ọlọ́run bá lòun gbégun kè lọ. ntí Ọlọ́run sọ pé òun mú ẹ̀dá ẹ̀ ṣe, kí ló wá dé tí ẹni tó nílà káyì
kí ló dé tó fẹ́ máa tako irú ìṣẹ̀lẹ̀ náà. níbẹ̀rẹ̀ Quran chapter 17 verse 1 suratul Isra Ọlọ́run ní subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa. mímọ́ Ọlọ́run ọba tó mú ẹrú ẹ̀ rìnrìn àjò. ìjọ Ahmadiyya tako rírìn àjò anabi sallallahu alayhi wa sallam ní Isra wal Miraj pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ara. wọ́n ní kò ṣeé ṣe, wọ́n ní irọ́ ni ipe ẹnìkan ò lè gún sámà yìí lọ pẹ̀lú bọ́dì tó wà lára wa yìí abẹ́rẹ́ nǹkan. wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọn iṣẹ́ Ọlọ́run ọba pẹ̀lú àwọn yastik titi wọn, pẹ̀lú làákàyè titi wọn tẹ́ḿbẹ́lú, pẹ̀lú ọpọlọ ayán, ọpọlọ ìdán èyí tó wà nínú làákàyè wọn. wọ́n ń bá Ọlọ́run ọba díwọ̀n agbára ẹ̀ ipe àwọn nǹkan kan wà tí ò lè ṣe àbáwọn nǹkan kan wà tí kò lè ṣẹlẹ̀ rárá. bẹ́ẹ̀ sì ni Ghulam Ahmadu sọ fún wa wípé Ọlọ́run dára tó pọ̀ nínú ìgbésí ayé òun. lápèjúwe ó ní Ọlọ́run kọ́ ní gbogbo èdè Lárúbáwá lálẹ́ ọjọ́ kan ṣoṣo. Ọlọ́run kọ́ ní 40,000 Arabic root words lálẹ́ ọjọ́ kan ṣoṣo. òun ò gbọ́ èdè Lárúbáwá tẹ́lẹ̀, òun sì bẹ̀rẹ̀ sí ní sọ èdè Lárúbáwá lálẹ́ ọjọ́ kan ṣoṣo. òun máa gbogbo nǹkan fẹ́ èdè Lárúbáwá dá lára. òun wá lè kọ́ débi pé kò sí ẹni tó tó bẹ́ẹ̀ tó tó bá òun fi gagbága nínú ká fi èdè Lárúbáwá sọ̀rọ̀ àbí ká fi èdè Lárúbáwá ká fi kọ́ nǹkan. mo ti sọ̀rọ̀ yẹn fún wa lẹ́kùnrẹ́rẹ́ abẹ́rẹ́ nǹkan báyìí. Ghulam Ahmadu fẹ́ ká gba eléyìí gbọ́ àti bẹ́ẹ̀ 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 lọ. ó ní ká gbà fóun wípé òun ṣe kútúbà kan tó pè ní al-Khutbatul Ilhamiyya nínú ọdún iléyá. òun ṣe kútúbà náà láàrin wákàtí méjì àbí wákàtí mẹ́ta bí ìjọ Ahmadiyya ṣe máa fi ṣe fáàrí wípé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti dánrú ẹ̀ wò wípé kéèyàn máa sọ̀rọ̀ kó máa ṣe kútúbà láàrin wákàtí méjì àbí wákàtí mẹ́ta kó sì máa dákẹ́ kọ́rọ̀ náà sì máa tẹ̀léra wọn ní kẹ̀tíkẹ̀tí. wọ́n ní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti ṣerú ẹ̀. ìjọ Ahmadiyya fẹ́ ká gba eléyìí gbọ́ àtàwọn miracles míì táàtún padà máa sọ tó já sí pé kì í ṣe miracles bí ó ṣe pé àwọn àmì ìdójútì ni òun náà ni àbíkẹ́ irọ́ èyí tó jìnnà sóòótọ́. bákan náà ká tẹ̀síwájú nínú àwọn gbáǹkọ́gbì irọ́ Ghulam Ahmad òun náà ni wípé ó ní Ọlọ́run ọba òun tó bá òun sọ̀rọ̀ nínú wáhàyí tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run yẹn revelation òun. Ọlọ́run sọ wípé namutu fi makkata awil madinati. Ọlọ́run ọba òun sọ wípé namutu fi makkata awil madinati. Ọlọ́run ní a ó kú ẹ̀rí bọ́lọ́run ó ní bí Ọlọ́run ṣe sọ náà nìyẹn. Ọlọ́run sọ pé a kú sí Maka àbí Madina. Ghulam Ahmad ó ní bí Ọlọ́run ṣe bá wọn sọ̀rọ̀ náà nìyẹn nínú wáhàyí tó ń gbà ní 1906. ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ nínú tírà Tazkira ẹ bá wo page 640 ẹ ó bá ń bẹ̀ nínú Arabic at-Tazkira. Anabi òpùrọ̀ Ghulam Ahmad al-Qadiani fúnra rẹ̀ ó sọ̀tàn yìí ó sọ ìtumọ̀ wáyìí tó gbà yìí ibi tọ́lọ́run ti sọ pé a ó kú ìyẹn ni pé Ọlọ́run fúnra rẹ̀ ó sọ fún wa pé àwọn ó kú sí Mẹ́kà àbí Madina. nínú at-Tazkira ètò jẹ́ Arabic page 640 tẹ́ bá wo ìsàlẹ̀ pátápátá ó wà ń bẹ̀ wípé ó gbólóhùn gba wáyù náà pẹ̀lú èdè Urdu lẹ́yìn ìgbà tí Ọlọ́run sọ fún pé kataballahu la aglibanna ana wa rusuli Ọlọ́run tó ní salamu qawlan min rabbir rahim. Ọlọ́run wá sọ fún Ghulam Ahmad wípé namutu fi makkata aw fil madinati namutu fi makkata aw fil madinati. ìyẹn ni pé a kù sí Maka àbí Madina. Ghulam Ahmad ní Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹ dákun. nígbà tí Ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ tó wá lo nóònù èyí tí wọ́n ń lò fún al-mutakallimun ìyẹn ni pé ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ara wọn wípé a ó ṣe nǹkan báyìí nazhabu nanamu nastaikizu nasalli. gbogbo àwọn gbólóhùn wọ̀nyí èyí tó túmọ̀ sí pé a pọ̀ tí a fẹ́ ṣe iṣẹ́ yìí abẹ́nìkan ṣoṣo tí ó ń ṣe gbéraga. èyí owó lè jẹ́nu méjèèjì ṣé a lè sọ pé ní tí wáhíù yìí túmọ̀ sí bá a ṣe kà yìí òun náà ni wípé Ghulam àtọlọ́run ó kù sí Mẹ́kà àbí Mádínà. tá a bá yọ Ọlọ́run kúrò ń bẹ̀ wípé Ọlọ́run ò ní kú sí Mẹ́kà bẹ́ẹ̀ sì ni kò ní kú sí Madina torí pé kullu shay'in halikun illa wajha. Ọlọ́run ní kullu man alayha fan wa yabqa wajhu rabbik. bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba nìkan ṣoṣo òun náà lọ́ba tí yóò ṣẹ́kù. tá bá yọ Ọlọ́run kúrò nínú àbí tá bá yọ Ghulam Ahmad kúrò nínú ọ̀rọ̀ yẹn ká sọ pé àwọn méjèèjì kan ni wọ́n fẹ́ kú sí Mẹ́kà àti Madina torí ẹ̀ ká yàn náà dáadáa. kẹ́ẹ̀lì máa bí Ghulam Ahmad ṣe ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré bí ó sì ṣe ń kó àwọn mọ̀mú àwọn àgùntàn tó ń tẹ̀lé lẹ́yìn bó ṣe ń kó wọn jẹ táwọn náà ò lò làákàyè wọn. Ghulam Ahmad kọ́ ló sọ̀rọ̀ yìí tá a bá sọ wípé ó sọ̀rọ̀ náà Ọlọ́run wá rìpọ́tù ẹ̀ gẹ́gẹ́ bí ṣe ṣẹlẹ̀ nínú Al-Qur'an nígbà míì táwọn ẹnìkan kan ó sọ̀rọ̀ lápèjúwe Ọlọ́run ní alladhina qala lahumun nas inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil. Ọlọ́run sọ pé àwọn èèyàn yẹn wọ́n sọ pé wa qalu gbàtọ́ Ọlọ́run fẹ́ rìpọ́tù ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n sì sọ pé yẹn ní pé àìlè wọnú Al-Qur'an látòkè délẹ̀ bẹ́ẹ̀ káwá rí gbólóhùn kan tí ó dàbí gbólóhùn àbùkù
kí Ọlọ́run wá sọ̀rọ̀ yẹn pẹ̀lú ohun títí ẹ̀ láì ṣe kó sọ fún wa pé wa qala alladhina kafaru àwọn kèfèrí sọ báyìí qala alladhina ghalabu ala amrihim àwọn tí wọ́n borí ogun náà àbí àwọn tí wọ́n Ọlọ́run padà jogún àyè náà fún wọn sọ wípé a rí wípé bí Ọlọ́run ṣe máa ń rìpọ́tù ọ̀rọ̀ ẹ̀nu Al-Qur'an nìyẹn ṣùgbọ́n nínú wáyé Ghulam Muhammad ṣe Ọlọ́run sọ pé àwọn ò kú sí Mẹ́kà wá sí Madina o tábà ní Ghulam ò sí nínú àwọn tí wọ́n fẹ́ kú sí Mẹ́kà sí Madina a jẹ́ pé Ọlọ́run ló nùnù fúnra rẹ̀ nìkan ó fi ń gbé rẹ̀ tóbi gẹ́gẹ́ bí àṣà Ọlọ́run ọba wa. èyí owó lè jẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀yàn màyà mi ní ẹ̀sìn Islam ó ti jẹ́ kó yé wa wípé aburú pátápátá gbà òun náà ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí a sọ yìí bí wọ́n ṣe tú inú èdè Lárúbáwá òun náà ni pé namutu fi Makkata awil Madinati ṣùgbọ́n báwo ni wọ́n ṣe tú nínú èdè òyìnbó ẹ̀yàn màyà mi nínú ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ àgbọ̀ tẹ́ bá wo page 784 nínú tezkiro èyí tí wọ́n tún sédè òyìnbó ó wà ń bẹ̀ wípé ó ní I shall die in Mecca or in Medina. I shall die in Mecca or in Medina. Yani pé màá kú sí Mecca àbí Medina. Mecca ni màá kú sí àbí Medina. Ọlọ́run ni Ghulam Muhammad sọ pé sọ báyìí fún un. Ó túmọ̀ sí pé Ọlọ́run ló dìde sọ̀rọ̀ ara yẹn ọ̀rọ̀ yìí pẹ̀lú ohùn ẹ̀. Fúnra Ọlọ́run ló dìde sọ. A jẹ́ pé Ọlọ́run ló ní ọ̀rọ̀. Ọlọ́run sọ pé òun á kú sí Mecca àbí Medina. Torí pé Ghulam Muhammad kọ́ ló ní ọ̀rọ̀. Revelation ni tó lóun gbà látọ̀dọ̀ Ọlọ́run kò sọ fún wa pé òun sùn o ògbà tó ń wá sùn o gbà tó ń wá tají òun kàn bá gbólóhùn yẹn lẹ́nu ni gẹ́gẹ́ bí ṣe claim láwọn àgbà míì wípé òun kàn bára wọn tó òun kàn sọ pé I shall die in Mecca or Medina I shall die in Mecca or in Medina I shall die in Mecca or in Medina kì í ṣe pé n tó jẹlẹ nìyẹn Ọlọ́run ló ní ó sọ ọ̀rọ̀ náà nígbà tí Ọlọ́run bá sọ fún Ghulam Muhammad pé I shall die in Mecca or in Medina ẹ̀yàn máa yá mi kílẹ̀ ló kó ṣẹlẹ̀ báyìí ṣé àwọn ṣe ìtọ́nà máa gbá bọ́ọ̀lù ní ọpọlọ Ghulam Muhammad báyìí pẹ̀lú ìfirú ìròyìn báyìí àbí ìfirú ọ̀rọ̀ báyìí ti sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó ṣe é ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́lọ́run lè sọ tí ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ tí a sì gbà bẹ́ẹ̀ lóòótọ́ pé ọba wa ó lè ṣe bẹ́ẹ̀ lápòjúwe nígbà tí Ọlọ́run bá sọ pé èmi ni mò ń pa ni èmi ní pa ni èmi ní yé ni a gbà pé Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó wá ṣe é ṣe kó lo nínú àwọn màláíkà ẹ̀ láti fi pa àwọn ẹ̀dá ènìyàn àbáwọn ẹ̀dá tó bá fẹ́ pa gẹ́gẹ́ bá a ṣe mà ṣùgbọ́n tó bá fi iṣẹ́ náà tì sọ́dọ̀ ara ẹ̀ á rí i pé kò sí láì fi ń bẹ̀ ṣùgbọ́n ń bolo wà nínú Al-Qur'an ń bolo wà nínú hadith Ànábì sallallahu alaihi wasallam pé Ọlọ́run fẹ́ sọrú ọ̀rọ̀ báyìí ní ọ̀rọ̀ ikú Ọlọ́run wá sọ pé àwọn Ọlọ́run á kú ó tún wá sọ pé Mákà làwọn ó kú sí àbí Mẹdínà ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ìjọ Ahmadiyya ń bo láwù ti rí irú àfijọ́ ọrú ọ̀rọ̀ yìí nínú ẹ̀sìn Islam bí tí Ọlọ́run ti fi irú ọ̀rọ̀ báyìí ròyìn rẹ̀ àbíkẹ́ ọ̀rọ̀ ikú precisely ọ̀rọ̀ ikú ń bo láwù ti rí irú ẹ̀. láì sí èméjì ń bẹ ọ̀rọ̀ tí Ghulam Muhammad tó fi ti sọ́dọ̀ Ọlọ́run yìí ọ̀rọ̀ kan ni tó já sí wípé ìdójútì ayérayé ẹ̀ kò ní kúrò lára ìjọ Ahmadiyya. Ghulam ti mọ̀ wípé ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ náà àfikún wá ọgbọ́n dá sí ó ti rí i pé ọ̀rọ̀ náà ayé ò ní gbà lọ́wọ́ wọn àfikún ọgbọ́n dá sí ó dà kí ló wọn wá ṣe pẹ̀lú irú wáhíù báyìí o tó sọ wípé namutu fi Makkah awil Madina ó wà pẹ̀lú náà nìyẹn ni pé we shall die tó bá yẹ kí wọ́n fẹ́ tu sédè òyìnbó ni tó yẹ kí wọ́n sọ nìyẹn ó yẹ kí wọ́n sọ wípé we shall die in Makkah or Madina a ó kú sí Makkah àbí Madina nítorí yẹ kó wá nìyẹn nínú èdè òyìnbó ṣùgbọ́n gbà tí wọ́n ó tu àwọn náà ti mọ̀ pé kò bá láàká yìí wọ́n bẹ́ẹ̀ kí àwọn wá tu wípé we shall die in Makkah or Madina kọ́lọ̀ sọ pé a ó sì kú sí Makkah àti Madina wọ́n wá rọ alọ́ gbé sẹ́nu Ghulam Muhammad bí ẹni pé òun ló ní ọ̀rọ̀ yẹn ó sọ ń bẹ̀ wípé I shall die in Makkah or Madina ṣẹ́rí wípé eléyìí tí ń tọ́ka sí pé jọ yìí wọn wà rí láyé bùrà lá wọn ní òótọ́ bó tilẹ̀ wù kó lè kéré mọ́ ẹ fẹ́ lè kún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí a ti rí síwájú kò sì tún kó ọ̀pọ̀lọpọ̀ bọ̀ lẹ́yìn eléyìí insha Allah ta'ala tá a bá sọ lọ sọ́bọ̀ ìjọ Ahmadiyya máa sọ wípé àwọn àfáà burúkú tó ń sọ̀rọ̀ àwọn yìí kò ní sincerity kò tiẹ̀ lánìyàn rí ó ti fojú hàn pé ọ̀tá Ahmadiyya ni torí náà kó ẹ̀yìn yẹn má gbọ́rọ̀ ẹ̀ àwọn ò tiẹ̀ ní gbọ́ bó ṣe ń sẹ́ndì àwọn ọ̀rọ̀ yẹn sórí group báyìí àwọn máa delete ẹ̀ dànù ní ẹ̀dá kò torí tọ́lọ́ ṣé Quran sọ pé afanadoribo ankum dhikra safha afanadoribo ankum dhikra safha an kuntum qawman musrifin ẹ̀dá kò ṣe ká gbójú kúrò lọ́dọ̀ ìjọ Ahmadiyya ká má sọ nǹkan kan nípa wọn mọ́ ǹjọ́ dá bẹ́ẹ̀ kárí ká ṣe bí ẹni páàrí kárí gbogbo orú àwọn viruses burúkú wọ̀nyí àtàwọn kòtò gírí wo tó já sí pé èèyàn ní kó sínú ẹ̀ kí èèyàn má kan lápá àbí kí èèyàn tiẹ̀ kan lọ́rùn àbí kó tiẹ̀ kan lẹ́sẹ̀ ṣé kárí gbogbo orú àwọn kòtò wọ̀nyí ńlẹ̀ ká má kí àlùmọ́ Nabi sallallahu alaihi wasallam nílò wípé ẹ ṣọ́ra kòtò ńlá wà lọ́kàn yẹn àbí ká mọ̀ wípé irú àwọn ìròrí burúkú yìí àwọn ìròrí virus burúkú àwọn ìròrí Ebola yìí ó ń bẹ níta ó sì bẹ́ẹ̀ náà àwọn ìwé kan ká sì máa kí àlùmọ́ yìí ní lọ wípé ẹ ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ yìí báyìí àbí kárí ìjọ Ahmadiyya kárí kí wọ́n ṣayé bí wọ́n ṣe fẹ́ kí wọ́n máa da àwùjọ rú kí wọ́n máa fi ìgbàgbọ́ burúkú bọ́ àwọn èèyàn ká sì mà
ká sì dákẹ́ ṣé ń tọ́lọ̀ ràn wá nìyẹn afanadribu ankum dhikra safha an kuntum qawman musrifin gẹ́gẹ́ bí Ọlọ́run bá wá ṣe sọ́nà suratu Zukhruf àyà 5 lórí ìmọ̀nà ọmọ ẹ̀dá ènìyàn làwọn ànábì Ọlọ́run ni wọ́n ń para wọn lọ lé lórí débi wípé kódà ń gbà míì Ọlọ́run ọba àlékí ọlá tó máa kì wọ́n nílọ wípé Ọlọ́run ní fala'allaka baqi'un nafsak ala atharihim in lam yu'minu bihadha alhadisi asafa kódà wípé ọfẹ́ ṣeré ẹlẹ́ṣẹ̀ òfẹ́ para ìwọ Muhammad sallallahu alaihi wasallam torí pé àwọn èèyàn yóò gbà níbi tá ànábì nífẹ̀ẹ́ àwọn èèyàn dé tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run ló ń jẹ́ ó mọ̀ wípé innaka la tahdi man ahbabta agbára ẹnìkan bó ti fẹ́ kí wọ́n mọ̀nà yẹn lóòótọ́ ó lè fi tipátipá mú wọn mọ̀nà torí wípé àkọlé ìmọ̀nà ó ti dúró lórí àwọn kan. Ànábì wa sallallahu alaihi wasallam ó tún sọ fún wa wípé ó ní wa inni ana an-nadhiru al-uryan gẹ́gẹ́ bó ṣe wà nínú Sahih al-Imam Muslim ó ní wa inni ana an-nadhiru al-uryan Ànábì ní òun dà gẹ́gẹ́ bí ẹnìkan kan tó já sí wípé ogun fẹ́ kọlu àwọn aráàlú ẹ̀ aṣọ tó wá wà lọ́rùn ẹ̀ ńgbà tó rí pé àwọn ọmọ ogun ti dé tòsí ló bá gorí òkè ńlá lọ ló bá bẹ̀rẹ̀ sí ní fi aṣọ yẹn bọ́ aṣọ náà ó wò pé báwo lòun ṣe lè máa pariwo tóun bá ń pariwo ó ṣeéṣe káwọn aráàlú má gbọ́ wípé ogun dé nítorí lè ṣe kí gbogbo aráàlú ó fi mọ̀ wípé òun sọ̀rọ̀ òun náà ni pé kóun lọ sórí òkè yẹn aṣọ tó wá wà lọ́rùn ẹ̀ kó wá mú aṣọ náà kó bẹ̀rẹ̀ sí ní fi sọ́tún fi sósì rẹ̀ kó máa fi aṣọ náà sọ́tún kó máa fi sósì kí aráàlú lè bá a mọ̀ wípé ẹnìkan sọ̀rọ̀ tí kálukú bá ti wá rí lórí òkè kíkí àwọn ti mọ̀ pé ogun ti wọ̀lú nìyẹn ẹ̀rí ẹni tá a wí yìí ó gbà láti wà ní òhò láti save life àwọn aráàlú ẹ̀ irú tó yẹ kí mùsùlùmí jẹ́ nìyẹn ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam èyí tó pọ̀ nù wàhálà tí mò ń ṣe yìí mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà ń bẹ̀ wallahu a'lam Ọlọ́run ọba àlékí ọlá ọba tó máa ń tẹ́nìkan ọ̀mà mi ò rí support kankan látọ̀dọ̀ ẹnìkan kí n tó ṣe tí mò ń ṣe yìí mo kàn feel like pé ṣé bá a ṣe máa bá a lọ náà lélẹ́yìí tí kúfùrù ó máa jọ ìmánì lójú àwọn èèyàn wa sínú gbó tí ó máa jọ ojú ọ̀nà lójú àwọn mùsùlùmí kan òun náà ló jẹ́ kí n tara kìjì wípé mo ní láti ṣiṣẹ́ yìí mo ní láti ṣègbìyànjú wọ̀nyí kì í sì ṣiṣẹ́ yìí níyì láti ìgbà tá a ti wà nílé ẹ̀kọ́ òun náà ni mo ti ń kà díẹ̀díẹ̀ nípa ìjọ Ahmadiyya torí pé nínú sọkúsọ ẹnu wọn láti fi ba ẹni tó bá ń gbìyànjú láti tó àwọn èèyàn ṣe láwùjọ wọn á ní àwọn onísálàfí yẹn ní Saudi ló ń kówó fún wọn àwọn ọ̀rọ̀ rédèrèdè táwọn àwọn àfẹ́sù yẹn máa ń sọ lẹ́kọ̀ọ́ àbí ń bàdàn àbí ń lọrin gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ súnà wọn á ní wọ́n ń kówó fún wọn láti fi kan ni ẹlòmíì àti ẹ̀sọ́ pé àwọn èèyàn àwọn Saudi yẹn náà ló ń ba yẹn jẹ́ ta ló ń kówó fún ẹ ṣé mi mara Saudi rí ni wọn ò tẹ ẹ̀pẹ́ Saudi rí bí wọ́n bá bomi sẹ́mísẹ́mù wálé fún mi tí mo bá rí mu nínú omi Saudi ló kù mi ì mọ nǹkan Saudi tó tẹ̀ mí lọ́wọ́ rí bí n bá ra tíra Saudi tí mo fowó ara mi rà ó nìkan ló kù so ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ pẹ̀lú irú ọ̀rọ̀ yìí mi ò gba tẹ́ ń kọ bọ̀ òun náà ni mo sọ ó ṣeé ṣe kéèyàn fún mi lówó kí n fi ra pépà o irú yẹn lè ṣẹlẹ̀ ó ṣeé ṣe kéèyàn fún mi lówó kí n fi subscribe sórí kọ̀ǹpútà kí n máa fi download lọ àmọ́ wípé ẹnìkan wá dídì gbowó fún mi pé ọyá owó yìí gbà kó fi fèsì ju Ahmadiyya kò sí ní tí ó jọ bẹ́ẹ̀ wallahu ala ma aquluhu shahid ojú Ọlọ́run bá sì tó ní tí mò ń sọ yìí tẹ́ bá fẹ́ gbọ́ ìtàn Ghulam Ahmad yìí ọ̀rọ̀ tó sọ ń bì wípé Ọlọ́run sọ pé àwọn ó kú sí Maka yẹn ni pé Ọlọ́run ní òun Ọlọ́run àti Ghulam Ahmad àwọn ó jọ kú sí Maka ìgbà tí wọ́n fẹ́ tún sédè òyìnbó wọn lè tú bẹ́ẹ̀ pé we shall die in Mecca or in Medina ntí wọ́n tú náà ni wípé I shall die in Mecca or in Medina gẹ́gẹ́ bó ṣe wà nù ìwé ẹ̀ tẹ́síkírọ̀ èyí tán kọ́ lédè òyìnbó page 784 àbẹ́rẹ́ nǹkan báyìí ṣe rí pé ìjọ Ahmadiyya ní wọn lóòótọ́ ó tún wá fẹ́ ó túmọ̀ wípé ọ̀rọ̀ tá a wí yìí ọ̀rọ̀ ńlá ni àkọ́kọ́ náà ẹni tí ò láǹfààní àti wọ Maka Ghulam Ahmad òde Maka rí torí pé kò tiẹ̀ tó bẹ̀ láti wọ Maka lásìkò ìgbà tó ń pè lánàbí Ọlọ́run bọ́ báyìí dé Maka wọ́n mú sóńbẹ̀ ni wọ́n ò ní kí wọ́n jù lóko pa ní Maka ni ṣùgbọ́n wọn ò bí dáńgbà yẹn kó tiẹ̀ dé Maka ó ti mọ̀ pé òun ò nílé wọ Maka láyé òun bí nǹkan ṣe ń lọ yìí kí ló wá sọ àfi kó tún sáré sọ ìtumọ̀ wá yìí náà fún wa ló bá ṣe ṣàrùfù fún rẹ̀ ó fún rẹ̀ ṣe ṣàrùfù ó fún rẹ̀ ṣe explanation revelation tó lóun rí gbà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala yìí kí ló sọ ó tú ọ̀rọ̀ náà fún wa pẹ̀lú tútù kan tí yẹn fún wa pé aládàáwò ni ọ̀gbẹ́ni náà ó tún fi kún wàhálà tó wà lọ́rùn ẹ̀ ẹ wo page 641 nínú at-tazkiratu èyí bá ti pè ní at-tazkiratu bẹ́ẹ̀ tí mo fi síbẹ̀ rẹ̀ ẹ ti mọ̀ pé arabic ni ẹ sì wo page 784 nínú tazkiratu èyí tí wọ́n kọ ní èdè òyìnbó nìyẹn kí ló sọ ń bẹ̀ ojú wọn sọ ẹ̀jẹ̀ kí n sáré kà fún ní this sentence I shall die in Mecca or in Medina means that before my death I shall be bestowed a victory like that of Mecca. ó ní túmọ̀ revelation yẹn òun ẹ̀ máa wo bí Ghulam Ahmad bó ṣe máa ń manipulate àwọn revelations yẹn yóò kàn interpret ẹ̀ bó ṣe wù
ara àgbákò èyí tí a kàn lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya nìyẹn. ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ ló ní ìtumọ̀ lọ́dọ̀ wọn, gbogbo àwọn ọ̀rọ̀ burúkú òun náà ló ní ìtumọ̀ lọ́dọ̀ wọn. kí wọ́n ní ọlọ́run àtàfúlà àṣẹ ká má fi ọlọ́run wé ní tí ò bá mu. nígbà tán sọ pé ọlọ́run yọ wá bí olè nísìn, ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya. ó ní ó kàn fi wé bí olè ṣe máa ń yọ ṣe nǹkan, ó túmọ̀ sí pé ọlọ́run náà máa ń yọ ṣe nǹkan bẹ́ẹ̀ tó máa dàbí tó le. Ghulam Ahmadu fẹ́ fi ọlọ́run wé nǹkan kan níbi ibi tí agbára ọlọ́run ọba tó gùn dé, tó pọ̀ dé, tó yá sí pé kò síbi tí ọwọ́jà ẹ̀ ò dé, kò sẹ́ni tó fẹ́ mú tí ó máa lé káàkiri kó tó di pó mú. Pàtó wá fẹ́ fi wé nǹkan kan, ó fi wé octopus. Ó ní ó dà gẹ́gẹ́ bí ẹranko omi tí wọ́n ń pè ní octopus, ẹranko ọlọ́wọ́ mẹ́jọ yẹn. Ẹ dákun, ń bu lọ́wọ́ octopus gùn dé nínú omi, ẹ̀yàn màyà mi nẹ́sìn Islam. A rí i pé wọ́n fẹ́ fi ọlọ́run wé nǹkan, wọ́n tún fi ọlọ́run wé ní tí yóò kó àbùkù bá ọlọ́run púpọ̀, àbí tí ó túmọ̀ sí pé ọmọ ẹ̀dá ènìyàn wọ́n ní àfojúdi púpọ̀ torí pé àbùkù ò lè kan ọlọ́run subhanahu wa ta'ala. ọlọ́run ní subhana rabbika rabbil izzati amma yasifun níparí suratu Saffat. mímọ́ ọlọ́run ọba kúrò níbi gbogbo àwọn ròyìn burúkú wọ̀nyí. ọlọ́run ní wa ma qadarullaha haqqa qadri. àwọn yìí wọn dá ọlọ́run mọ̀, wọn sì pàtàkì ọlọ́run ò jọ wọn lójú. ẹ̀wòrú ròyìn burúkú tá fi ń ròyìn ọlọ́run. ó ń fi ọlọ́run wé octopus, ó ń fi ọlọ́run wé bàbá ọlọ́dẹ. kò sí ní Ghulam Ahmadu fẹ́ fi ọlọ́run wé tán, ó ń fi ọlọ́run wé àrá. mò ń bọ̀ wá bẹ̀ láti máa sọ àwọn ọ̀rọ̀ yẹn fún wa nígbà tá a bá ń sọ nípa ìgbàgbọ́ ìjọ Ahmadiyya. Bí mo ṣe ń kà á lọ, ó ní ìtumọ̀ I shall die in Mecca or in Medina yẹn. ó ní ìtumọ̀ ẹni pé ọlọ́run sọ pé Ghulam Ahmadu ò ní kú títí tí òun ó fi rí àrànṣe lórí àwọn ọ̀tá òun, gẹ́gẹ́ bí ànábì ṣe rí àrànṣe irú Fatihu Mecca tí ọlọ́run jogún fún ànábì sallallahu alaihi wasallam. ẹ dákun, ǹjẹ́ ọ̀rọ̀ tá a kà yẹn namutu fi Makkata aw fil Madina, ǹjẹ́ ọ̀rọ̀ yẹn jójọ tó tú yìí ẹ̀yàn máa yá mi ní ẹ̀sìn Islam. ìtàn pé ní at-tafsirul batini òun náà lélẹ̀. ó ní pé ká sọ̀rọ̀ kí ọ̀rọ̀ yẹn kó gba ọ̀nà èkó, kéèyàn sì fẹ́ tú kó ń tọ́ yẹn sì kọ́ni sọ́nà Ìbàdàn. abẹ́rẹ́ nǹkan báyìí, kí nǹkan jẹ́ dúdú kéèyàn wá fẹ́ tú kó interpret pẹ̀lú funfun pátápátá, pé kò tiẹ̀ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú dúdú. irú ẹ̀ ní ìjọ Ahmadiyya jẹ́. ẹ wo túmọ̀ tán fún revelation yẹn bí ti tú wáhí ẹ̀ nìyẹn. tàbá tó dé àwọn àbòmí níbi tó ti tú àwọn wáhí ní tú gbàǹkọ́gbì ìtú àríṣe mà máa tún jẹ́ kẹ́ ẹ máa díẹ̀ sí bí kẹ́ ẹ lè bá a dá a mà pé ìjọ yìí kọjá àjọ tí èèyàn ń bá sọ pé kìtàbù àti súnà làwọn fi ṣẹ̀rí o. no, Ahmadiyya ò nígbàgbọ́ nù kìtàbù àti súnà. ẹ gbọ́ ohun tí wọ́n gbàgbọ́ jù náà lọ́rọ̀ Ghulam Ahmad. kìtàbù àti súnà wọ́n fi dí gẹrẹ́wú ni. kìtàbù àti súnà wọ́n fi pèpè síbi tí wọ́n ń ṣe ni, torí tí wọ́n bá pè ní kúfùrù àbí kí wọ́n pè ní kọdíyaníyà àbí Ahmadiyya láti pilẹ̀ tí wọ́n fi Islam sí, ayé ò ní gbà á. ìdí nìyẹn tó fi já sí pé lọ́pọ̀lọpọ̀ gbà ìjọ Ahmadiyya máa fi rẹ̀ ti sáré Islam, á ní Islam Ahmadiyya, Islam Ahmadiyya àbí Ahmadiyya Islam, Ahmadiyya Muslims. ẹ̀rí nǹkan báyìí nísìnyí. ṣé yàrá máa pín Nasrat Muslims, Tabligh Muslims, Alusuna Muslims. mùsùlùmí ni mùsùlùmí ń jẹ́, mùsùlùmí ò náà ni mùsùlùmí ń jẹ́. kì í ṣe gbogbo ìgbà ni wọ́n máa yan rí ara wọn bẹ́ẹ̀ pé ìjọba yìí níjọ tàwọn. wọ́n ó ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá rí wípé ó pọn dandan àbó pàtàkì káwọn ṣe bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí ẹni pé Ọlọ́run ọba àlekè ọlá náà fúnra ẹ̀ náà látẹnu ànábì sallallahu alayhi wa sallam ó yanrí ẹ̀ fún wa pẹ̀lú kó sọ pé kulluha fin-nar. nígbà táwọn àjọ òun ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n bá pín sí 73, gbogbo àwọn 72 nínú àwọn 73 wọ́n lọ́nà náà illa wahida fẹ́ yọkan ṣoṣo. so ànábì pín ó sì ṣàdáyanrí ẹyọkan ṣoṣo yẹn kó má bàa dà wọ́n wá lójú. ṣùgbọ́n wáyé tí ó jà sí pé Ahmadiyya Islam gbogbo gbà, Islam Ahmadiyya bẹ́ẹ̀ wo sáìtì wọn Islam Ahmadiyya, bẹ́ẹ̀ wo àwọn programs wọn Islam Ahmadiyya. láwọn programs wọn orin tí wọ́n máa chant ọ̀rọ̀ nípa Islam Ahmadiyya yìí náà ni. tọ́mà tún wá dárúkọ Ahmadiyya wọ́n á pè ní the true Islam. ìwé kan nìyẹn, welcome to Ahmadiyya the true Islam. bẹ́ẹ̀ sì ni Bashiruddin Mahmud Ahmad òun náà oníwèé kan tó pè ní Ahmadiyya or Ahmadiyya or the true Islam, Ahmadiyya or the true Islam. ó dẹ̀ lè jẹ́ kó já pé Qadianism ló wí, Qadianism or the true Islam. so orúkọ wo Bashiruddin Mahmud Ahmad yẹn ni pé wọ́n ń rí Ahmadiyya gẹ́gẹ́ bí Islam tó jẹ́ ojúlówó tí kì í ṣe fake tí gbogbo mùsùlùmí yòókù ń tẹ̀lé lọ́dọ̀ títí wọn. ẹ jẹ́ kí n tẹ̀síwájú nù bí Ghulam Ahmad ṣe ń ṣe tafsiri bàtínì náà fún wa, tafsiri àwọn onísúfí, àwọn tafsiri burúkú. ẹ má gbàgbé bó ṣe sọ fún wa wípé òun ni Ọlọ́run gbà lérò pẹ̀lú siratal lazina an'amta alayhim nínú Suratul Fatiha tàbí ń kírun jojúmọ́ o. Ghulam Ahmad sọ pé ááyà yẹn ló sọ pé òun bọ̀ wá nígbẹ̀yìn ayé gẹ́gẹ́ bí ìkànnì àwọn ànábì Ọlọ́run tí ayé sì gbọ́dọ̀ gbà fóun, tí wọ́n bá yọ òun sílẹ̀ láì gbà fún bí ìgbà tá ṣe kèfèrí pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ti ṣíwájú yẹn ni, bí ìgbà tí wọ́n ti ṣe kèfèrí pẹ̀lú wọn kọ́, bí ó ṣe pé ẹni bá yọ òun sílẹ̀ láì gbà ó ti ṣe kèfèrí pẹ̀lú gbogbo àwọn tó ṣíwájú òun náà àwọn ànábì Ọlọ́run. àbẹ̀rẹ̀ àdàwọn nù Fatiha náà, Fatiha tá à ń ká gbogbo wà yìí
Maliki yawmiddin Ghulam Ahmad sọ pé òun ni Maliku yawmiddin lásìkò tọ́lọ̀ ń gbé òun dìde ṣẹ́rí ń pè ní tafsir batini báyìí àmà yá mi nínú ẹ̀sìn Islam ìjọ Ahmadiyya ò ṣe bá jiyàn fẹ́ wọ́n ṣe bá jiyàn ìwọ máa kó Kùránì àti súnà bọ̀ máa rò kó fẹ́ fi Kùránì àti súnà bá Ahmadiyya jiyàn wàá rí wípé tí wọ́n gbé kú ẹ̀ láyà yóò ju ń tòrò lọ kì í ṣe pé yóò ju alukurani lọ bí ó ṣe wípé yóò da ìtumọ̀ kurani rú tí wọ́n rò kó fẹ́ fi ṣẹ̀rí fún wọn yẹn àmọ́ wọn ní ẹ́fà sọ wípé àwọn onígbàgbọ́ nù kìtàbà àti sunna bẹ́ẹ̀ sì ni gbogbo ìrìnsí wọn ìsọ̀rọ̀ sí wọn àkọọ́lẹ̀ Ghulam Ahmad àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ó ti jẹ́ kó yé wa wípé ìjọ Ahmadiyya ò nígbàgbọ́ nù alikitabu àti asunna tí ṣe ìlànà tànàbí sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ ẹ̀ tá a ti kà síwájú fún wa náà ó ti jẹ́ kí agbàgbọ́ yí ọ̀rọ̀ yẹn pé wọn àwùlẹ̀ nígbàgbọ́ nù kìtàbà àti sunna wọ́n nígbàgbọ́ nú ẹ̀ láti lè fi parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ni. ẹ jẹ́ kí n dánu dúró níbí iná nínú ọ̀rọ̀ yìí a ó máa tẹ̀síwájú nínú késẹ̀tì tí ó tẹ̀lé léyìí insha allahu ta'ala subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.